àákú dédé àkókò yìí ìròyìn àjábalẹ̀ yìí náà ló balẹ̀ ní ìkànnì Baptist Radio TV ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó. Òní ni ọjọ́ kọkànléníogún oṣù kẹrin ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ Monday ọjọ́ ajé. Gbogbo wa la máa rí ajé jẹ, a máa rí ajé mu, ajé máa bá wa sùn bá wa jí. Ajé àfilé ẹnìkọ̀ọ̀kan ṣe bùgbé bẹ́ẹ̀, àánú Ọlọ́run ò ní fi wálẹ̀, ọ̀jẹ̀ mú wa ò ní bọ́ síbi tó nira o. Abídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀pọ̀lọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlélu ọmọ alétèjọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mẹ́nìjọ́jọ́. Jẹun kórìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wá ń kàn ní Baptist Radio TV wípé gbémi débẹ̀ gangan tiwa ìṣe já mi bọ́lẹ̀ bẹ́ẹ̀ tán ní ìjà mi bẹ́tà ìṣe sọ́ di létà. Àwa là á tẹ̀ sí ilé títà ìjí ó tẹ̀tì nítorí tí ńlá fífi ìdí tí àpótí lójúpọ̀nà kétí yín má bàa dí sí gbogbo ohun tí ń lọ gangan ní àyín ni o. Àwọn agbébọn wọ́n ní ìpínlẹ̀ Kwara, àwọn agbébọn ajínigbé mọ̀ ti ṣe bẹ́ẹ̀, wọ́n ní wọ́n mọ̀ ti jí àwọn méje kan arìnrìn àjò kan gbé lélẹ́yìí tí wọ́n ní ọmọ kékeré mẹ́ta ń bẹ nínú wọn ṣùgbọ́n wọ́n yọ̀ǹda ọmọ yẹn o. Wọ́n yọ̀ǹda àwọn ọmọ kéékèèké léńjẹ mẹ́ta, wọ́n dẹ̀ mú àwọn méje, wọ́n palẹ̀ mọ́ wọn pé tọ́ ẹ̀yin yìí ẹ̀ǹṣó báyìí léyìí tí wọn ò tí ì sọ kókó bí wọ́n kó wọn lọ lápá abẹ. Túndé Ọ̀nàkọ̀yà wọ́n ní ẹ wò ó àwọn nǹkan kan ṣe rántí the chess marathon world record eléyìí tí wọ́n ní ó bèèkì rẹ́kọ̀dù nípa kápẹ́ ayò chess ó ti yẹ yín báyìí ayò tí wọ́n fi làákàyè táwọn. Wọ́n ní àmọ́ nǹkan kan ń bẹ tó yẹ kó ti gbà eléyìí tó yẹ pé látọwọ́ GWR wọ́n hold on náà ni eléyìí ní Túndé ń dúró fún o gẹ́gẹ́ bíi wípé ẹni tó mọ ayò chess tó ta fún ìgbà tó pẹ́ jù 70 hours àwọn èèyàn ń tíráì ní apá ibi bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n ti mú àwọn ọ̀daràn bíi 14 kan eléyìí tí wọ́n ní ìgbìmọ̀ NDLEA tí wọ́n ti mú wọn báyìí. Wọ́n ní wọ́n bá kokéè eléyìí tí wọ́n kó sínú ìwé Ọlọ́run ọba àti Kùránì àti Bíbélì, wọ́n kó sínú ẹ̀ ni o tó jẹ́ pé èèyàn máa wò ó pé Báíbù lélẹ́yìí Kùránì lélẹ́yìí. Wọ́n ní ṣùgbọ́n wọn tí ìdè Sáúdí tọwọ́ ìgbìmọ̀ NDLEA fi tẹ̀ wọ́n pé ẹlẹ́mọ̀ṣọ́ yín ẹ̀ka alẹ́ o ẹ̀ka ẹsẹ̀ ẹlẹ̀ ọwọ́ ti bà yín ẹ̀yin 14 ẹ̀ fojú balẹ̀ ẹjọ́ lápá abẹ́. Ọmọkùnrin kan rèé, bàbá yìí kan rèé àbí káàkiri ti ẹ̀fẹ́ sọ báwọn ní aláyé kan rèé, ẹni tí wọ́n ní ìyàwó wọn ṣe bẹ́ẹ̀dẹ̀ ọjọ́ bíi 60 years nílùú Èkó tí wọ́n ní wọ́n ń ṣe ayẹyẹ fún ìyàwó wọn lọ́wọ́ tí àwọn èèyàn náà dẹ̀ wá bá wọn síbẹ̀ níbi ìwẹ̀jẹwẹ̀mu ọjọ́ òbí pé ìyàwó mi pé 60 ọdún. Ṣùgbọ́n ìròyìn ìbẹ̀rẹ̀ wọ́n ní bàbá yìí mọ̀ ṣe bẹ́ẹ̀ ló fọwọ́ di àyàmúlẹ̀ kan náà ló ní kí ló ṣẹlẹ̀ làwọn èèyàn ń pa orin táwọn èèyàn ń kọ pé chief kí ló dé kó tó bojú òbojú rí. Wọ́n ti ṣubú lulẹ̀ kódà wọn délé ìwòsàn tí bàbá yìí fi dákẹ́ lápá sẹ́ńtà bíbẹ̀. Èèyàn tó lọ bí 20 ni wọ́n rescue nílùú Èkó. Wọ́n ní building kan ló tó kó lówó. Wọ́n ní building yìí ó mọ̀ wó ló ṣubú lulẹ̀ tẹ́ pé látòrí òòrùn ló ti gbó dúdú wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ gàfígẹ̀ ẹ mọ̀jẹ̀ àtàrà wa. Wọ́n ní kódà wọ́n sì ń wá àwọn kan lọ́wọ́ lábẹ́ bíríkì ibi tó ti yẹ̀lù wọn báyìí ṣùgbọ́n àwọn bí 20 wọ́n tiẹ̀ ti kọ́kọ́ kó wọn tàná pé a ti rí lágbájá a ti rí tàmẹ̀dò kódà kòkò bàbá àsásùn òun gangan rèé ń bíbí lápá bẹ́ẹ̀. Ìgbéyàwó ọmọ kíni Ìyábọ̀ Òjó ògbóǹtarìgì òṣèré eléyìí tó ń jà yẹn láti àyà àjẹta mọ́jẹrin tó ti ṣègbéyàwó ọ̀hún ni ọ̀rọ̀ ìyẹn ò mọ̀ tí ìtànlẹ̀ torí pé ìgbéyàwó eléyìí ò tí ì ṣẹlẹ̀ rí Nàìjíríà mọ̀jẹ̀ àtàrà wa. Royal wedding ni wọ́n pè é, ibi tí ẹ ti ráwọn olówó ọlọ́rọ̀ ọlọ́lá àti àwọn bọ̀rọ̀kìnní àwọn aṣíwájú káàkiri wọ́n ní wọ́n péjú síbi ìgbéyàwó yìí. ẹ̀jẹ̀ aṣọ nǹkan kan fúnra wa. Wọ́n ní kété tí kíni Juma Juice ọkọ ìyàwó tí wọ́n kẹ́fín tó fẹ́ lọ bá ìyàwó ẹ̀. Wọ́n ní Juma Juice bá ń sun ẹkún. Wọ́n ní Juma Juice ń sun ẹkún ni pé ẹ wo nǹkan bí nígbà ìyàwó náà fẹ́ dì mọ́ padà pé ẹ wo bó ṣe yẹ àwọn bí ẹyẹlé ó tu àwọn bí àdàbà. Ó ní ṣé ìgbéyàwó kan náà tó fẹ́ dùn jù báyìí lọ. Àwọn ṣe tìlú àwọn Tanzania àwọn rò pé kò sí wẹ̀ mọ́ ẹ̀wù tán fi wẹ́kọ̀mù àwọn Nàìjíríà ṣe bógun bá jẹ lọ ọgbọ̀n ń jẹbọ̀n. Juma Juice kàn bọ̀ ẹ̀pọ̀n ni kò yé òun sí o
kò yí òun sí, àmọ́ ẹkún ayọ̀ ló ṣùkú sí ìbànújẹ́. Speed Darlington, ògbóǹtarìgì olùkọrin fún orin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè yìí, eléyìí tí ẹnu ń kàn nípa ìjà tí ń lọ láàrin wọn àti Burna Boy, wọn ní ọmọ bá Portable jà, ọba Portable ọmọ Ọlálọ́mí jà ìjà orí ríǹgì eléyìí tí wọ́n ti ń lérí sí àwọn látijọ́ yìí. Wọ́n nínú ìjà ọ̀hún eléyìí tí Portable ti fi ẹ̀yìn ẹ̀ gbolẹ̀ pé wọ́ kí ní jẹ́ Darlington, Speed kọ́ wọ́ọ̀kì ni, kódà wọ́n pè ẹ́ ní motion, gbogbo ẹ̀ ló wọ́n náà pọ̀. Ṣùgbọ́n Speed Darlington náà ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ìgbà tó pa ìdánù ìjà. Ó ní ẹ̀mú Portable tẹ́ ń wò ń zazu, ó lọ lo oògùn juju ìyúùsì, torí pé ìfọ́tí tó gbá mi dàbí pákó ni, ẹ̀sẹ̀ ẹ̀ dàbí ìgbà tí wọ́n bá lù yàn rin ni. Ó ní Portable ò bóun jà lásán o, ó lo oògùn, ó lo jùjú, avian ló lò lápá sẹ́ńtà ẹ̀gbọ́n bíbẹ̀. Ìkànnì Samvatis Radio TV náà lẹ́tí ń láǹfààní àti mọ gbọ́ ìròyìn àjààbalẹ̀ eléyìí tí ń wọnú akíyẹmí àti bọ́dì yín gangan tí dẹ̀ ń sẹ́ńdẹ̀rẹ́mẹ́ǹdẹ̀ lápá bẹ̀. Ẹ gbọ́ orin làhó eléyìí tí Charlie Poppy tó kọ títí mílẹ̀ títí láti bí oṣù mélòó. Làhó làhó ẹni mọ́ni kẹ̀ǹpẹ̀ǹ paparazzi, ẹ ti mọ orin yẹn. Wọ́n ní ó dàbí èyí pé wọ́n fẹ́ ṣe remix àwọn tiẹ̀ ti ṣe, torí pé wọ́n ti kọ́ ọ́. Burna Boy ló mú sample jáde ní 100,000 capacity Stade de France. Wọ́n ní agbègbè stadium kan ilé ìgbà àlejò olórin kan eléyìí tí wọ́n ní èèyàn tó lè wọlé tó bí 100,000 lórílẹ̀‐èdè France, eléyìí tí wọ́n ní Burna Boy ògbóǹtarìgì olórin ṣèwọ́ṣèwọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ kọrin bẹ̀. Wọ́n níbẹ̀ ni Burna Boy ti kọ sample yìí pé àwọn ti ṣe remix ẹ̀ wash out, làwọn èèyàn ń pè remix máa ní agbára globally, ó máa tàn kálé tàn ká oko, kódà gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé wọn ó ti máa jọ́ tí wọ́n ó dẹ̀ tó máa gbọ́ ìyẹn làhó gangan lápá bẹ̀. Gómìnà ìpínlẹ̀ Bauchi àbí igbákejì gómìnà ìpínlẹ̀ Bauchi ó ti sọ̀rọ̀ sókè bàbá ní sẹ́fẹ́ gbọ́ lórí awuye tí wọ́n ní òun gbá foreign affairs minister, òun fọ́ etí ẹ̀ ní Pastor Fosto lásán, pé àwọn èèyàn pẹ̀lú wàhálà abú ní wọ́n sàǹfẹ́ kó ìmí ẹran dà sílé ẹṣin lọ́dọ̀ òun náà. Ní òun ọ̀fẹ́ nìkan kan létí ń tòun òun gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Bauchi, òun àti foreign affairs minister lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọ̀jọ́ láwọ̀ kankan débi pé wọ́n á nawọ́ ọ̀fọ̀tí sí baba ẹ̀ mọ́ fi tí èsì tòun mọ́hun lábẹ́ aṣọ. Wọ́n ní University of Ibadan wọ́n ti pariwo síta lórí pé wọ́n ní ẹ̀yìn tí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin wọn mú wá tán donate lórí àwọn kankan IVF eléyìí tí wọ́n ṣe challenge ẹ̀. Wọ́n ní wá gbá ní ẹ̀ làjà kí láàdé kí ló ṣẹlẹ̀ gangan, àbí díẹ̀ la pè ọ̀pọ̀ ló wá, ọ̀pọ̀ la pè díẹ̀ la fi fún la máa ń gbọ́, díẹ̀ la wí ọ̀pọ̀ ló wá, ó ti tó ibi ẹ bá dé. Wọ́n ní University of Ibadan àwọn ìgbìmọ̀ wọn ti ń pariwo fáwọn obìnrin tó jẹ́ akẹ́kọ̀ọ́, ó ti tó lápá bẹ̀. ọmọkùnrin kan rèé o tẹ́lẹ̀ yìí tí wọ́n ní ọ̀pá ọ̀rẹ́bìnrin ẹ̀ Killaboi lórúkọ ẹ̀, tí wọ́n ní ọ̀pá ọ̀rẹ́bìnrin ẹ̀ bí ọjọ́ mélòó kan tọ́dẹ̀ sá lọ. Wọ́n ní wọ́n ti padà gbá mú nílùú Qatar, orílẹ̀-èdè Qatar ni wọ́n ti gbá Killaboi mọ́. Àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ léyìí tí wọ́n ní kódà ẹ̀ mọ́jà tanra wa ẹ wò ó. Wọ́n ní wọ́n ti gbé e dé Nàìjíríà ní fanáfan, ṣùgbọ́n ìwọ òròbó o lè sá lọ kó o mú jẹ gbé ìdè wáìn lápá bẹ̀ ọ̀ ń tara ọ̀ fojú balẹ̀ ẹjọ́ pé ò ní fojú balẹ̀ ẹjọ́ yẹn, you are deceiving yourself lápá bẹ̀. Ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ ti dá ọ̀rọ̀ padà lórí ọ̀rọ̀ kan tí wọ́n ní Tinubu ò lè contest fún 2027 gẹ́gẹ́ bí ààrẹ, torí pé bàbá ò dúró rè. Wọ́n ní ọmọkùnrin kan ní sọ̀rọ̀ tí wọ́n mọ̀ sí Dati Baba Ahmed. Wọ́n ní ó ń sọ bẹ́ẹ̀ pé Tinubu ẹ jẹ́ má contest torí pé dúró rè mọ́ ẹsẹ̀ yín mi. Wọ́n ní sẹ́fẹ́ gbọ́ presidency iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti fèsì pé ìbúwọ̀ ìsọlọ́run èèyàn níwọ̀, ìwọ ló rò bẹ́ẹ̀, ẹ sọ jù bẹ́ẹ̀ lọ ń gbà àkọ́kọ́ ààrẹ wọlé àlàáfíà péye, ẹ tún ti ń sọ nìyẹn, ẹ máa wí bẹ́ẹ̀ kiri, ẹlẹ́nu ló lẹ́nu rẹ̀ tó bá wù yín kẹ́ ẹ fi sọ. Iléeṣẹ́ ààrẹ tún ti sọ̀rọ̀ lórí wípé wọ́n ní Shettima igbákejì ààrẹ ò ní lè láǹfààní àti máa wá Aso Rock. Wọ́n ní wọ́n sọ pé lórí pé wọ́n bá ní Kazeem Shettima láti wọ Aso Rock. Iléeṣẹ́ ààrẹ ní tọ́ irú kí tó lè yí kí ni eléyìí gangan àti níbo lẹ́tà lọ́hùn ọba o. Ẹ sá ti sọ ìròyìn, ẹ ti sọ gbogbo ẹ̀ di Pastor Fosto lápá ibi bẹ̀.
wọ́n kẹ́fín ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin níbi ìjọ wedding àbúrò ẹ̀ fẹ́gbọ́n ẹ̀dẹ̀ ni. Wọ́n ní ọmọ Ìyábọ̀ Òjó ọkùnrin Festus wọ́n ní kò mọ̀ súnmọ́ bàbá wọn. Ṣé mọ̀ wípé bàbá tí wọ́n bí ọmọ fún nǹkan ni ìyá wọn wà pẹ̀lú nísìn, ṣùgbọ́n bàbá yẹn gangan tó bí àwọn ọmọ ìnìyá wọn ní kó jókòó gẹ́gẹ́ bíi pé ojúṣe ẹ̀ ni. Àwọn ò ní wo pé kò tọ́jú àwọn ọmọ ẹ̀, ó dà wọ́n síta ní kékeré. Wọ́n ní wọ́n wá kẹ́fín ọmọkùnrin Festus, wọ́n ní ó ń dájú, wọ́n ní kàkà kó bá bàbá rẹ̀ jò. Wọ́n ní olórin ṣèwọ́ṣèwọ́ àgbọ̀jẹ̀ kan ìyẹn Paul Okoye, wọ́n ní Festus ló ń bá jó tí ń dunnú, kódà ó ń jó débi wípé kò ta sí bàbá ẹ̀. Gbogbo bó ṣe ń ṣe tó ní kò tiẹ̀ dọ́dọ̀ bàbá wọn lápá bẹ̀. Ìròyìn àjààbálẹ̀ náà ní rókè fún títí òní. Ẹ má jẹ́ àtanra wa torí pé tá a bá ní béjò ṣègùn láì dáná èèyàn ó ti ná bọlé. Orúkọ mi ò yí padà ń bí ìyá Bídèmí Yusuf yìí náà rèé. Sọ́lẹ̀ kan pé mi lọ́mọ sọ̀kùnrin kò gbóhùn lé ọmọ nípa àlélú ọmọ alétè ìjọba. Ọmọ yẹn ọ̀bọ́kà rẹ̀ yẹn agbára funfun ọkà abara mìíràn. Jẹ́ bá ń lórí YouTube ẹ̀ kan tẹ́ Samvatis Radio TV. Ẹ gbọ́ wọlé subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment. Ẹ jájọ́ ro pẹ̀lẹ́pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà lápá bíbẹ̀ yẹn. Èèpà máa já ajíàmọ́ mi aláṣẹ àtòlùdarí Samvatis tí ń bẹ ní UK Ireland. Ẹ já sí dáadáa nu ayé ẹ̀ ní mórí bú sẹ́nu bí àká. Ó dàbọ̀.